eku òkè bí eku ẹyẹ òsì ké bí ẹyẹ tẹ́ bá wo ìjọba Buhari tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí sí tẹ́ bá wo bó ìkan ṣe ń lọ níjà kò sí ọmọ Nàìjíríà kan tó lè sọ wípé àwọn gbádùn ẹ̀ especially mẹ̀kúnnù but the fact of the case ni pé kì í sórí Buhari ni wàhálà ti bẹ̀rẹ̀ nǹkan tó yà àwọn èèyàn ní kì í ṣe Buhari 1984 lélẹ́yìí àwọn ọmọ Nàìjíríà mọ̀ pé ogun àtọ́ ogun ni wọ́n kó ti Buhari tí òfin mọ́ tó ń ṣe mọ́ so Nàìjíríà ti wá di unfortunate country tó wá fi di pé à ń fi leader kan polongo leader kan Donald Trump tó bà Nàìjíríà jẹ́ ni wọ́n wá ń pọ́n lélẹ́yìn ẹ wá wo Sunday Igboho nísìnyí right mo lọ sí Kútọ́nù lẹ́ẹ̀mejì I met him Sunday Igboho is not a terrorist àwọn èèyàn wa ló jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì ní Sunday Igboho bí terrorist ìbáyé pé Sunday Igboho ò jáde after ìbá ti pa tán nílẹ̀ Yorùbá kí ló dé ẹ̀ ló bu Adébóyè ẹ̀ Usa Adébóyè tí wọ́n bí Jésù Olùgbàlà Usa Adébóyè nǹkan tí àwọn Christian tó fi ń gbógun ti Sunday Igboho ni àwọn kan tó tún gbógun ti lọ́tọ̀ ni ẹ̀ tó bá lọ́wọ́ sọ̀rọ̀ Sunday Igboho tó ní kó kú sẹ́wọ̀n tó ní kán jẹ́jẹ́ sí yóò kú Olúwa ló sọ bẹ́ẹ̀ ẹ lè fi agitation tí Sunday Igboho ń ṣe ẹ lè fi wetin Nnamdi Kanu to me Sunday Igboho is a just in an unjust society kan tó ṣẹlẹ̀ ni èmi support ẹ̀ mo fẹ́ kí Yorùbá lọ nígbà tá a dẹ̀ débẹ̀ àwọn kan sọ pé ọwọ́ ẹ̀ kan rọ wọn ó ní kidney problem ó ní liver problem ìrọ̀lẹ́ wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ Sunday Igboho wà dáadáa kò sí nǹkan tó ṣe Yorùbá máa lọ Olúwa lọ́rùn àwọn ọmọ ogun tí ń bẹ ẹni tí kì í wà lẹ́yìn alábòsí yóò túbọ̀ ẹ̀ sílẹ̀ ẹ má wo nǹkan tó máa ṣẹlẹ̀ nínú àwọn prophecy mi number 3 yìí ó yẹ kó ti jáde Olúbàdàn wà bẹ́ẹ̀ pé yóò kù number 3 prophecy mi ó sì ṣiṣẹ́ ló máa ṣẹlẹ̀ àwọn èèyàn kù lọ́dún tó pọ̀ kò tí pé wọ́n ń tojọ́ Lékan Balógun ló kàn ṣé ẹ rí èmi Wálé Ọlágúnjú ò fọwọ́ sí kọ́ọ̀dì kò jẹ́ ó wà lọ fẹ́ eléyìí tó pera ní bóyá Naomi àbí Naomi náà bóyá Naomi àbí Naomi èmi ò mọ eléyìí tán pé wọ́n wá ní Esther ìgbà wa nùlá Esther tó wà ní Bíbélì wọ́n sọ pé olóògùn ni wọ́n kò lè work bí lady yẹn wà bẹ̀ for 50 years kò lè work because light and darkness has nothing in common ṣé life Naomi yẹn safe ni òun ló mọ tójú orí ń bẹ̀ yẹn náà wọ́n ti kó demon sára ẹ Naomi demon ló ń bá ṣiṣẹ́ ẹ̀rí ni highly polluted ẹ quote mi Bọ́lá Ahmed Tinubu kí náà gbọ́dọ̀ wọn ní jagaban àbí kí náà gbé jagaban àbí kí náà gbọ́dọ̀ kò lè débẹ̀ ṣé jagaban àbí kí náà gbọ́dọ̀ jagaban kò lè débẹ̀ Jagabelo òun náà máa fi tako Tinubu wọn lárúgbó ni kó má débẹ̀ mọ́ it's a waste of time it's not in the mindset of God for jagaban to rule Nigeria it can't get to that place. ó ń lọ ẹ má yọra yín lẹ́nu ó ń lọ mo tún sọ ṣèbí ṣe Mákindé ni let's wait and see ìbáwọn tíjà ló support ẹ̀ pé ó ń sọ sálárì wọn kí yẹn ní ṣe pẹ̀lú Ọlọ́run ṣé ládọjà ohun tó ń ṣe ṣèbí ládọjà ló bẹ̀rẹ̀ bó fò sókè wọn lè kó bẹ̀ kì í ṣe pé bó rẹ carpet ṣé mo ní kó bá rẹ carpet the whole state bó fò sókè sójú sọmọ wọn mú bọ́ ó ń lọ kò sí àbí omi yẹn ní gbẹmí ibi rẹ pẹ̀lú ẹ̀ bọ́ tó tọ́lọ́ sọ fún mi.